Hello, ẹ kálẹ́ o. Hello. Ẹ kálẹ́ mà, ṣé single mother ni yín mà? Ẹ kálẹ́. Bẹ́ẹ̀ ni sà. Kí lẹ̀ ń là kọjá mà? Àlàkọjá ọ̀nà wípé ọkọ mi. Bẹ́ẹ̀ ni sà. À ń gbọ́ yín ní ṣókí mà. Ọkọ mi. So gbàtà ṣáà bẹ̀rẹ̀. Ó parọ́ fún mi. Ó ní òun ò ní anybody. Òun ò níyàwó kìíní kan. So ìyẹn ṣáà lọ. Ṣáà lọ. Ìgbà tó táìmù kan mo ti bímọ bí mẹ́ta fún un. Wọ́n ti bímọ mẹ́ta. Ó ti gbọ́ láti mú aṣọ yìí pọ́n ti lọ fẹ́ ọmọ rẹ̀. Wọ́n ti lọ fẹ́. Tí wọ́n fẹ́ ṣe ìfẹ́ tó ṣe pé kí wọ́n ṣẹlẹ̀ lórí ọmọkùnrin tí wọ́n sọ pé kí n ṣe àwọn tòmíṣẹ́ mo fẹ́ bẹ̀rẹ̀ wọ́n ní pé ó ti fẹ́yàwó kan tẹ́lẹ̀. Ó dẹ̀ ti bímọ fún un. Gbọ̀ngàn ó ti lọ. Ìgbà tó wọ́n mú bílẹ̀ rẹ̀ pé ẹ ń parọ́ fún mi pé nǹkan báyìí. Tó ní ìgbà tó mọ̀ sí lókè àwọn náà ti lọ ó ti tọ́ nìyẹn kìíní kan. So mo ṣáà forí ìdí tó inú wọn kì í dùn sí. So mo ṣáà forí ìdí náà ṣá. Wọ́n ti máa fi rántí inú wọn jẹ́ ẹ̀dùn ọkàn fún mi. Ìwé lọ. Ó wá ti tó táwọn nǹkan. Orí yóò táwọn ìṣàkóso bá tẹ̀wọ́ wọn wà ní. Tó wá rí pé ẹ̀dàpọ̀ obìnrin wọn tó ń fẹ̀. Wọ́n wà lọ́wọ́. Tó wá ń sọ fún lọ́jọ́ kan pé ibi tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ yẹ̀kàn pé táwọn ọmọ fẹ́ bẹ̀rẹ̀ orí tó ń bá ti padà sí ibẹ̀ wọn ó máa bẹ̀rẹ̀ yẹ̀kàn kan. Padà sí bo. Àwọn ọmọ táwọn jọ ṣiṣá. Padà sí bo. Padà sí tíráàbù tó máa ń tíráàbù. Olùwẹ̀ wá pè é. Ìpè ibi táwọn fẹ́ bẹ̀rẹ̀ báwọn ọmọ nǹkan kan pé ibi pé láti bẹ̀rẹ̀ tó sáwọn ọmọ tó ń bá ti padà síbẹ̀ wọn ó máa bẹ̀rẹ̀ ibi tí àwọn sọ ìkíní kan tòmítà bí wọ́n ti pé obìnrin lọ́pọ̀ ẹ̀ ní tó pọ̀ sí ni pé bóyá fẹ́ bẹ̀rẹ̀ atlanta ló fún sọ bẹ́ẹ̀ rẹ̀ fún pé ó máa bẹ̀rẹ̀ nǹkan kan ṣá níwọ̀n bí wọ́n ṣe ṣá so nítorí à ń bẹ́ẹ̀ nìyẹn. Gbogbo ọ̀tẹ́ sọ kalẹ̀ kò tí ì yé mi ẹ mọ́ jẹ́ mi ó tàn yín tèmi kò tí ì yé mi kankan. Ṣé ilé ọkùnrin yẹn lẹwà báyìí mà bẹ́ẹ̀ ti kúrò ń bẹ̀ mà? Mo ti kúrò ń bẹ̀. Ẹ bí ọmọ mélòó fún? Ọmọ mẹ́ta. Kí ló dé tẹ́ fi kúrò ń bẹ̀ mà? Ṣé òun tí ó kì í gbé sí? Ìgbà wo lẹ kúrò ń bẹ̀ mà? Ọdún tẹ́lẹ̀ mo kúrò ń bẹ̀. Ẹ lò how many years no marriage yẹn? 16 years. Ẹ bí ọmọ mẹ́ta. Bẹ́ẹ̀ ni sà. Ẹni tí ó jẹ́ kí inú yín ó dùn sí ni wípé kẹ́ ẹ tó fẹ́ ẹ mọ̀ pé ó ti fẹ́ ìyàwó kan tẹ́lẹ̀. Ṣùgbọ́n ìyàwó tó fẹ́ yẹn kò sọ́mọ kò dẹ̀ sí ìyàwó mọ́ wọn ti bá tiwọn lọ àbí? Bẹ́ẹ̀ni. Ìgbà tí ò wá sọ fún yín yẹn ìyẹn dùn yín àbí? Bẹ́ẹ̀ni sà. Ìyẹn ni pé ó dùn yín one. Ẹlẹ́ẹ̀kejì mà nígbà tó tún wá fẹ́ yín tán ó tún wá ń fẹ́ lòmíì. Bẹ́ẹ̀ni. Ẹ tún wá gbọ́ wọ́n sì jọ ń sọ̀rọ̀ méjèèjì wípé wọ́n sọ̀rọ̀ nípa antinanta àbí? Bẹ́ẹ̀ni sà. Ṣó wá jẹ́wọ́ fún yín kóbìnrin ti lóyún fún un ni mà? Bẹ́ẹ̀ni. Ok mà. Ṣé létí ẹ̀kọ́ lẹjọ́ ń gbéǹgbà yẹn àbí ẹrẹ́ǹtì lé mà? Ẹrẹ́ǹtì lé. Kí ni èjì yín nísìnyí mà? 40 years. Ṣé ọkùnrin yẹn ń gbà tẹ wà ń bẹ̀ mà ó ń tọ́jú yín ó ń ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n àwọn nǹkan méjì yẹn lè dìdá ní tí ò jẹ́ kí inú yín ọ̀tá yín ó dùn àbí? Ó máa ń tọ́jú àwọn ọmọ ẹ̀. Iná mò ń sọ. Ó máa ń tọ́jú àwọn nǹkan méjì yẹn náà. Àwọn àwọn ọ̀pẹ́ ìgbàgbọ́ kan tí wọ́n ṣe fún un. Bẹ́ẹ̀ àwọn ọmọ máa ń tọ́jú ẹ̀ tó lè dẹ̀rùn pé tó ń bá fẹ́ ṣiṣẹ́ kò sí wàhálà. Bẹ́ẹ̀ni nǹkan méjì tó ṣe fún yín náà nìyẹn àbí? Bẹ́ẹ̀ni sà. Ẹ ṣe lọ́wọ́lọ́wọ́ símbò lẹ̀ ń gbé báyìí mà. Àmọ́ ti lọ́wọ́ ti lé. Oṣù wo lẹ kúrò lé ọkọ yín lọ́dún tó kọjá mà? Ní oṣù kẹfà. Lẹ kúrò ń bẹ̀. Bẹ́ẹ̀ni sà. Ṣé wo ara yín lẹ fi rẹ́ǹtì lé mà pẹ̀lú ọmọ mẹ́tẹ̀ẹ̀ta? Bẹ́ẹ̀ni. Ṣé ẹ ní bàbá àtìyá? Ìpárẹ̀ lọ́dọ̀ ẹ̀. Èwo ló wà lọ́dọ̀ ẹ̀ mà? Àkọ́bí? Àkọ́bí wà lọ́dọ̀ ẹ̀ bẹ́ẹ̀ni. Ọkùnrin nìyẹn? Obìnrin ni. Obìnrin ni. Méjì tó wà lọ́dọ̀ ọ̀tún yẹn mélòó ṣọ́kùnrin náà méjèèjì àbóbìnrin náà làwọn náà? Obìnrin náà. Náà méjèèjì yẹn náà ẹ jèrè gbogbo wọn pẹ̀lú agbára Ọlọ́run. Àmín. Àkọ́bí yẹn kí ni èjì ẹ̀? 15 years rẹ̀. Ṣọ́kọ yín ti rìmárì mà àbí kò rìmárì? Ó máa ń sábò ọmọ mi sọ àárín yẹn. Ẹ lè sọ àárín yẹn pé bí ó ti gbé obìnrin mi wọ́ Bẹ́ẹ̀ni sí ẹ̀ ń gbé.
ṣé ẹ ní bàbá àti ìyá láyé mà. mi ò ní ìyá bàbá ni mo ní. lẹ́ni dáàdi yín níyàwó kàbí méjì náà ní ẹ má bínú o. ìgbà tí mo wá ti àìsí wọ́n fẹ́ náà mo náà dẹ̀ fi lọ. ẹ ṣe ẹ lẹ́gbọ̀n ọkùnrin rárá mà. bẹ́ẹ̀ni. ok ṣé ń gbẹ fẹ́ kúrò ń bẹ àwọn náà mọ̀ ẹ sọ fún wọn àbí wọ́n ní kẹ́ ẹ kúrò mà àbí bẹ́ẹ̀ kọ́. mo ní ṣẹ́gbọ̀n ọkùnrin alẹ́gbọ̀n ọkùnrin yẹn sẹ́ mo ní ẹ sọ fún gbàtẹ́ fẹ́ kú lọ́dọ̀ ọkọ yín náà àbí bẹ́ẹ̀ kọ́ mà. bẹ́ẹ̀ni. àwọn náà ní kẹ́ ẹ kúrò àbí. kò ní kí wọn ní kí n kúrò. kí náà sọ ti wọn. tàtúwà náà pọ̀ ni mo kúrò ń bẹ̀. mo ní àníṣe àwọn ò support kẹ́ ẹ kúrò ń bẹ̀ àbí. wọn ò support. láàrin mi àti yín mà ọ̀nà yìí ò ní dàrú o láti June last year yẹn sìn ṣe ẹ bọ́kùnrin kankan pàdé mà. bẹ́ẹ̀ni. ṣọkùnrin kan wà nínú ayé yìí ń sìn mà àbí. rárá sà. láti June last year ń sìn yẹn ní àjọṣepọ̀ rárá. bẹ́ẹ̀ni. ok ṣé pẹ̀lú ọjọ́ orí yín yẹn ń sìn mà ṣé ẹ gbóòótọ́ ọ̀rọ̀ lórí ètò mà. kí wàá ní ìbéèrè yín báyìí lórí ètò kí ni ìbéèrè yín báyìí mà. wọ́n máa ń wá àwọn ọmọ wọ́n máa ń wá àwọn ọmọ àjẹkì sọ̀rọ̀. ok ma kí wàá ní ìbéèrè yín mà. kí ni ìbéèrè yín mà lórí ètò yìí mà. ṣé ẹ fẹ́ padà síbẹ̀. mo rò pé ṣé tí bá fẹ́ mú àwọn ìṣòro rẹ̀ láàrí àbí. ẹ ṣe ẹ mọ̀ tí màá sọ fún yín mà. ok sir. ọmọ ìlú wo ni yín mà. Ìbàdàn. ẹ ṣe ṣẹ́rí mi tí mò ń bá yín sọ̀rọ̀ ẹ̀ mà Ìbàdàn ni èmi náà ṣùgbọ́n máa sọ gbólóhùn yìí ẹ̀ ní bínú kankan o ẹjọ́ torí Ọlọ́run ẹnu mi ò gbà á ṣùgbọ́n tí n bá nírú yín láàbúrò tàbẹ́gbọ́n ìṣàlẹ̀ bàbúrò mi sọ̀rọ̀ àtẹ̀gbọ́n mi náà àbí bẹ́ẹ̀ kọ́ mà ìǹdẹ̀ ní fẹ́ẹ́ kan jẹ mo láyọ̀ láti sọ fún yín mà arábìnrin ọlọ́ọ̀bá tẹ́lẹ̀ rí ẹ̀ ló mọ̀ràn tó dáa ẹ̀ ló ní mọ̀ràn tó dáa o ẹ má jẹ́ ń tàn yín o ojú yóò dẹ̀ tá mí kí lẹ dánwò yìí náà ìgbésẹ̀ wo lẹ dánwò yìí ẹ kọ déètì ní sílẹ̀ ẹ sì pè mí padà ẹ ló mọ̀ràn tó dáa kankan ẹ lo 16 good years nínú marriage ẹ ti bí ọmọ mẹ́ta ẹ wà late 40 ẹ dúpẹ́ fọlọ́run ẹ wá sọ pé ọkọ yín kó tó di kó fẹ́ yín ó ti fẹ́ nìkan ṣùgbọ́n ọmọ yẹn ti padà ìyàwó náà ti lọ kò wá sọ fún yín èwo lẹ́jọ́ ọbú tí ó sọ fún yín bẹ̀ kò síyàwó kò sọmọ èwo lẹ́jọ́ ọbú tí ó sọ fún yín mà àwọn wo ni ìka ènìyàn náà tán rojọ́ ọrú yẹn fún yín mà ẹrù kan fẹ́ràn yín ni wàhálà ẹ̀wọ̀n fẹ́ràn yín ṣé gbogbo past yín pátá lẹ sọ fọ́kọ yín ni mà ẹ̀yin tẹ́ ń bá mi sọ̀rọ̀ lórí ètò báyìí ẹ má jẹ́ ń tàn yín o chọ́ọ̀chì ó mọ kún náà ni o tàjúdù ó mọ kún náà ni o ẹ dẹ̀ lọ wo bí chọ́ọ̀chì ṣe ń kún tó àwọn tí àdúrà wọn ń gbà bí àwọn èèyàn péréte ní ṣé ń wá ẹ̀mí ni príncípù ló bá dé gbogbo ẹ̀kọ́ ládùúrà ìgbàgbé Ọlọ́run ti fún kálukú lọ́pọlọ ẹ̀ ẹlòmí kan gbàdọ̀ ó dẹ̀ ń ru àdúrà dànù ẹ gbọ́ mi arábìnrin ta ló ń rojọ́ ẹ lò màṣẹ wà mí àbẹ́ ti lọ ta ló ń rojọ́ ọbú fún yín ta lẹ́yìn náà tó ń rojọ́ ọbú fún arábìnrin Ìlọrin ṣé mò ń sọ̀rọ̀ ìyàwó ti lọ ọmọ ti lọ ó dẹ̀ sọ́nsìn onítọ́jú àwọn ọmọ mà ẹ tí ì mọ mẹ̀mẹ̀ ẹ tí ì mọ mẹ̀mẹ̀mẹ̀mẹ̀ ẹ tí ì mọ mẹ̀ẹ̀ ẹ di single mother nù yín dùn ọkọ yín ò nà yín kò fi ń ṣoògùn owó ó ń tọ́jú àwọn ọmọ ẹ níṣẹ́ ti yín lọ́wọ́ ẹ wá ní pé ẹ gbọ́ conversation wọn wípé ẹnìkan tún ti lóyún fún ìdíwádìí ọ̀tá ti yín ẹ̀yin wá kẹ́rù bọ́ta pẹ̀lú ọmọ mẹ́ta ẹ wá sọ sí pé ẹ fẹ́ rì márì ókè tẹ bá fẹ́ rì márì ńgbà yẹn ṣé lọ́ọ̀rí ojú ìgò tí ò tí ì márì rí ṣé o ní òfò lọ́mọ mẹ́ta ẹ rógun ẹ̀ ṣe ẹ tí rí married man tó wà òkè gan ẹ tí rí married man tó wà òkè gan láti fẹ́ yín ná ọ̀pọ̀lọpọ̀ ti jẹ ọ̀tá yín ló lè jìnnà ṣé ń wá èmi ni ìyẹn tẹ́ bá rọ́kọ ọkọ yín ò lè yín bọ́ta ẹ wá bọ́ta nítorí ìyẹn nítorí freedom bú tí ò lálẹ́ tẹ́ ẹ fẹ́ ní ẹ wá kàn ọmọ ọlọ́mọ bọ́ta ẹ dà ọmọ ọlọ́mọ so god ẹ ti dà wọ́n so god báyìí tí ojú mẹ́rin bá tọ́jú ọmọ dàgbà ẹ lọ wò dáadáa ṣé ẹ̀wọ̀n ẹ̀mí ni ọmọ yẹn máa ń dá yàtọ̀
pàápàá tí bàbá àtìyá bá wà loaded tán wá bí ọmọ ẹ̀ẹ́rì lára ọmọ yẹn tó bá dàgbà tó bá lọ sínú ayé ẹ̀ẹ́rì lára ọmọ yẹn ṣé òun wá èmi ni mi ì háìpọ̀ ara mi nà ìyá tó bí mi lọ́mọ ó lè dọ̀bálẹ̀ fòpò ná ó lè kúnlẹ̀ fòpò ná nígbà tá a wà kékeré wọn tó bá wá ránṣọ èmi ò ní tó mi lọ́jọ́ orí ẹni alájà gbọ́mọ̀ lò fún wọn ó mọ́ mi lára dì sìn nkì lè wojú èèyàn mo lè dọ̀bálẹ̀ fòpò ná kí ló kémi pẹ̀lú yẹn ìtàn fi kọ́ àwa dàgbà nìyẹn. ọ̀rẹ́mọye single mother ló ń wá father figure fọ́mọ tiẹ̀ father figure ló ń wá fọ́mọ ẹ̀ ìwọ wá kọ́ ọmọ tiẹ̀ kúrò lákàtà bàbá àwọn ọmọ mẹ́ta ẹ̀ tí ì mọ mẹ̀mẹ̀mẹ̀ bẹ́ẹ̀ ṣe wà yẹn kì í ṣèpè ẹ̀dẹ̀ rojọ́ dà á lẹ̀ ẹ̀dẹ̀ rojọ́ ẹ̀bí dà sílẹ̀ ẹni tí ò bá lè gbé òótọ́ ọ̀rọ̀ lè pè sórí ètò bàbá tó jẹ́ ọmọ Balógun èmi ó sòótọ́ ọ̀rọ̀ fún yín torí tẹ́ fẹ́ gbọ́ lórí ètò nìyẹn ẹ lè pè sórí ètò káwájọ rẹ́rìn àlejò rẹ́rìn o ọmọ ìyá méjì tó bá wọ yàrá kan náà wọ́n á bára wọn ṣètìjọ́ òtítọ́ ọ̀rọ̀ ni ẹjọ́ tẹ́ rò kalẹ̀ ẹ ti jẹ̀bi ìrìn àjò gbéyàwó bẹ́ẹ̀ ṣe wà á ṣe ń wá èmi ni ńgbẹ́ wá jáde ń sìn náà ṣé single guy lẹ́fẹ́ lọ fẹ́ bẹ́ẹ̀ ṣe wà yẹn ọlọ́mọ mẹ́ta 840 single guy lẹ́lọ́ fẹ́ ẹ bá àforí ẹ̀ gẹ́gẹ́ mórí ẹ̀ kẹ́ ẹ̀ kìbọnú àgbo àwọn òbí tí ò ní jáde wọn ò ní jáde sí i pé ọmọ àwọn ọmọ ní kàgbákò láyé ọlọ́mọ mẹ́ta ni ó fi ṣẹlẹ̀ o 840 èyí ń bá yín tọ́jú ọmọ ń sanwó ilé kí bá má fún yín lóúnjẹ ìbẹ́ ẹni ṣe yín lọ́wọ́ ẹ dẹ̀ máa dájọ́ ẹ̀yin náà máa dájọ́ níta fi máa dájọ́ yẹn aṣọ bú ni òde ààrẹ mi ṣé ni ọ̀pọ̀lọpọ̀ mọ́nú ayé pé èèyàn kì í pẹ́ dàgbà inú tó jẹ́ ọ̀tọ̀ ọmọ ènìyàn lókè pẹ̀ láyé àkókò ni ká dúró díẹ̀ ò bá lò dáadáa ò bá mọ̀ lò dáadáa òun lọ́n ti ẹ̀ nìyẹn tí bá rẹ̀ tí bá ń kọ̀wọ̀ sí òrógo ló ń bí kó tún kọ̀wọ̀ sí mélòó lára ẹ. sàn lè rí màá rè ẹ wá fẹ́ lọ rí ojú ìgò. ẹ jẹ́ lọ sí ẹ̀ka àpolówó ọjà báyìí ẹ̀ka àpolówó ọjà báyìí ó jẹ́rò lẹ́ẹ̀mejì kó tó kùnú lé ọkọ ìwọ tó ń gbọ́ mi dédé àkókò yìí ó jẹ́rò lẹ́ẹ̀mejì kó tó kùnú lé ọkọ ẹ̀ ìgboro rẹ́rìn o ìgboro síkínni ìgboro rẹ́rìn wọ́n ló di ọjọ́ alẹ́ bí wọ́n ṣe máa ń sọ́lẹ̀ Yorùbá lélẹ̀ wọ́n ní sọ pé oní ọ̀mbrẹ́là wọ́n ní ó dọjọ́ alẹ́ kí alábùradà tó mọ̀ pé ẹrù ló ń gbé dání ń gbòjò bá rọ̀ mọ́